President Bola Tinubu has urged religious and spiritual leaders to consistently speak out against terrorism, kidnapping, banditry, and the misuse of religion to justify violence. He urged religious institutions and networks to strengthen advocacy for peace, education, religious literacy, scholarship, and the moral development of young people. Tinubu said religious leaders should also use their influence to promote justice, responsibility, compassion, and the peaceful resolution of grievances. Your institution and network must become stronger in the advocacy for peace, education, religious literacy, scholarship, and the formation of upright young men and women. Lọ́rọ̀ kan ṣá, President Bola Ahmed Tinubu ti fi mẹ́sẹ̀jì ránṣẹ́ sí gbogbo àwọn clerics pátápátá, gbogbo àwọn religious leader wípé ẹ má fi preach, ẹ má fi ṣáná sí ayé anybody. Ẹ má fi religion gbé wá sínú ìgbèkùn. Ẹ preach against banditry. Ẹ preach against kidnapping. Ẹ preach against terrorism and so on. Ẹ má fi religion kẹ́ fi dá ogun sílẹ̀ ní ilẹ̀ Kóòtù Àjíire ilẹ̀ Yorùbá. Àwa sọ wípé àjàjà ẹ̀sìn. Àjàjà ẹ̀sìn. Torí tí ìjà ẹ̀sìn bá dé kò sí ilé ẹyọ kan báyìí nílẹ̀ Kóòtù Àjíire tó máa escape through. Ṣé rán ni mo pa? Tó bá wá mọ̀ bẹ́ẹ̀, ó yá tẹ̀lé mi kó wá wo fídíò. Gbogbo abiyamọ ẹ gbà mí o. Ẹ gbà mí lọ́wọ́ Emir Ìlọrin o. Ẹ dákun ẹ gbà mí gbogbo abiyamọ ayé o. Ẹ gbà mí lọ́wọ́ Emir Ìlọrin o. Àná ni wọ́n sẹ́ni fọ́nà kan sí mi. Ipá ti gbé mi lọ ilé ẹjọ́ o. Ẹ gbà mí lọ́wọ́ Emir Ìlọrin o. Ẹ gbà mí o. Wọ́n ṣe wá jí mi gbé ń jọ́ sí ni o. Tẹ́lùmí mi fẹ́ bọ́. Wọ́n pa mí tán díẹ̀ ló kú o. Bí wọ́n tún ṣe gbé mi lélẹ̀ yìí ni wọ́n tún sàn ọ̀dọ́ yẹn wọ́n tún sàn yìí o. Ilé mi jẹ́ mo jókòó mo sùn sí o. Mo ti gbọ́ ó kọ̀ọ̀la mo gbọ́ tí kan sọ pé wọ́n ń gbé tàwọn lọ kóòtù. Mo sùn lé mi jẹ́jẹ́ lánàá ni mo tún rí fídíò ni wọ́n sọ pé àwọn kinní kan lọ́ọ̀yà Emir Ìlọrin gbogbo wọn tún threaten mi báyìí o. Ojoojúmọ́ mo ń pariwo ìyẹn mọ̀ gbúdọ̀ kú nǹkan ọmọ gbúdọ̀ ṣe mí. Bàbá wa Ládọjà Olóyè Sunday Igboho kábíyèsí Ọ̀nìrìṣà ẹ mọ̀ wà ń bẹ́ẹ̀. Wọ́n tún gbé mi lọ lọ́ní kọ́hún. Mo tún wo fẹ́ràn wọn dọ́pọ̀ bá a lọ ní bàbá àwọn kìnìkan wọ́n tún sọ pé wọ́n wà ń kọ́ tún lọ ni. Èmi ò ní lọ ní tẹ́ o àfi tẹ́ àgbókù mi débẹ̀ o. Ìní lọ ní tẹ́ o. Wọ́n wá gbé mi ń jọ́ sí wọ́n fẹ́ lù mí pa o. Wọ́n lù mí o ti àfẹ́ sáàtì mi ó àfẹ́ tẹ̀tì mi ìyàtọ̀ fi jẹ mí. Alẹ́ mi wọ́n lọ jù mí sínú kọ̀ndẹ́ẹ̀mù àwọn tó ní wọ́n lọ pa ibẹ̀ wọ́n lọ gbé mi sí. Lúlú ọmọ tó wíwọ́ fún mi èmi tí wọ́n lùlùlùlù tí ì fi lè rìn mọ́. Nígbà gbogbo àwọn abiyamọ ayé wá dá sí tí wọ́n á rí pé ó ti di ìtìjú lọ́mọ̀jẹ̀ wọ́n padà tú mí lẹ̀. Mọ̀ ń ké àwọn èèyàn mọ̀ yà sí mi. Àwọn Emir àtẹ́ni wọ́n gbé mi ń jọ́ sí mo tún ti lọ kóòtù o. Ṣé ẹmọ tí wọ́n padà bàbọ̀ ní pé ó yá ọmọ òun ẹ tún lọ jí gbé wá bẹ́ẹ̀ sí mọ́ gbé ẹ lọ gbé rúgúsú. Ọmọ tí ń gbé lọ ni ilé yẹn lọ ni Ìbàdàn mo mọ̀ ń gbé mo tàtìbà lọ sára lọ ni. Wọ́n ní mo ṣe ń ṣe Emir ni mo ń ṣe lọ́yà ni mo ń sára lù. Wọ́n wá kẹ́tì mi ní báyìí ni o. Ẹ wá gbọ́n tí wọ́n wí o. Ìyínpìlẹ̀ gbọ́n tí wọ́n kí gbowó gbọ́ nìsín. Bàbá Fẹ́mi Fálànà ọmọ wa ilé ṣòwò rẹ̀ ẹ̀yin lẹ gbà mí ń jọ́ sí o. Ẹ tún wá gbà mí o. Gbà mí láàgbà o. Ẹ dákun o. Ẹ tún wá gbà mí o. Mo pẹ́ ìlẹ̀ dá sí ń jọ́ sí. Ẹ tún wá gbọ́ tí wọ́n ní mo ṣe o. Mo ṣẹ̀ ń gbọ́ tí mo ṣe báyìí ni o. Àtàgbẹjọ́rò àtọba àtàràlù wọ́n ti ń fa ọkọ̀ ẹ̀mí mi o. Bí mo kú bá ìjọba ìbẹ́ wá pé mo kú àmọ́ náà pa mí o. Jẹ́jẹ́ mi mo jókòó bá dàn mí o. Ni mò ń ṣẹ̀ṣẹ̀ mi o. Ni mò ń ṣẹ̀ṣẹ̀ mi o. Ilẹ̀ lọ mọ́ṣáláṣí ó mọ́ lọ mọ́ṣáláṣí. Ilé tó sọ́jọ́ ṣọ́ọ̀ṣì padà o. Ilé fẹ́ kírun ọmọ kírun o. Ẹ wá gbọ́ tán ni mo ṣe o. Ẹ ṣàánú mi o. Ẹni tí a fẹ̀sùn kàn yìí ta lọ́lọ́run àti àwọn ẹmẹ̀wà ẹ̀ wọ́n kóra wọn jọ
wọ́n wọ agbádá, wọ́n wé láwàní, wọ́n dress gẹ́gẹ́ bí àwa mùsùlùmí ṣe máa ń dress. Wọ́n wá lọ pàfọ́ọ̀mù ìrun tí wọ́n táìtù ní ìrun pé àwọn kírun ọdún ní shrine ní ojúbọ ìyá èṣù ní àbí nǹkan kan àwọn tí wọ́n ń bọ ní. Lórí kíni ẹ búyàn ní dúdùn, òun náà padà buyín ní kíkan. The next thing ó ti di kọ́ọ̀tì yá. Kí ló dé ṣọ́ṣẹ́ pé kọ́ọ̀tì fún yín ni? Ṣé àìníṣẹ́ náà ló ń dà yín láàmú ni? Àbọ̀ ṣe pé kọ́ọ̀tì fún yín ilé ẹjọ́? Ilé ẹjọ́ ti wá become heaven to you. Ẹ ti wá rí ilé ẹjọ́ bí ìgbà tẹ́ bá ń lọ sí ọ̀run mímọ́. Èpè ti jà yín gan o. Kì í ṣe gbogbo yín nílọrin o. Ẹ̀yin aláìníṣẹ́ kan ni o. Tó jẹ́ wípé ọ̀rọ̀ tí ò lórí tí ò nídìí ẹ mú kankan mọ́. Ó ti dé láyà, ó ti dé kọ́ọ̀tì, ẹ ti lọ kọ́ọ̀tì. Ẹ kó ṣe dànù kẹlẹ́ wáṣẹ́ kó ṣe kẹyẹ ṣe bí olórí burúkú kiri ilẹ̀. Ṣé o ti ẹ̀rí wọ́n tán pè ní US màmí? Don't worry. Àsìkò ẹ ti ń súnmọ́ tó máa ṣe ẹ̀sìn ni o. Àsìkò ẹ ti ń súnmọ́ tó máa ṣe ẹlẹ́yà dópin ayé. Ìwọ yìí máa bàbọ̀ mí tí ìráyè tiẹ̀. Ẹ jọ báwo lọ̀bọ ṣe ṣorí tí náà kí o ṣe? Ẹ bu ní dúdùn, ó padà bu yín ní kíkan. The next thing, ẹ ti gbé lọ kọ́ọ̀tì, ẹ tún fẹ́ wá jí gbé, tó bá bí yín kú. Ẹ tún try nǹkan tẹ́ ṣe fún Tani Ọlọ́run some years back, kẹ́ tún lọ ṣe the same thing. Ẹ tí ì rí nǹkan kan. Ṣé ẹ mọ̀ epo ti pẹ́ tẹ́ ti máa ń ṣe táwọn èèyàn mọ̀? Orí Tani Ọlọ́run lẹ ti ṣe tó ti bu yín lọ́wọ́ tí aṣọ ìyè ara yín tán bọ́ pẹ̀rẹ́gẹ́dẹ́. Ẹ tí mọ̀ pé wọ́n ti bọ́ aṣọ ìyè ara yín láti gbọ́ ọ̀rọ̀ Tani Ọlọ́run. Ẹ rí pé ẹ wà relevant mọ́, kò sẹ́nibọ̀dì tó bu ìkù yín mọ́. Ọ̀rọ̀ yín ò jọ anybody lójúmọ́. As a matter of fact, ìwà yín ìṣe yín ó ti lé ogunlọ́gọ̀ kúrò nínú ẹ̀sìn mùsùlùmí. Ẹ ti fẹ́ sọ ẹ̀sìn mùsùlùmí di kòròfo ìgbà àkólẹ̀ tó ń tutọ́ lé lórí, tó ń yàgbé lé lórí nílẹ̀ Yorùbá nísìn, tó ti di ránrun, tó ti di rádaràda lórí ìwà orí burúkú tó wà lọ́wọ́ yín. Kí ni ẹ̀ṣẹ̀ Tani Ọlọ́run? Ẹni ìgbà tán ṣe iléyá àbí ìtúnu àwẹ̀ tán lọ yídì, òun náà kó àwọn èèyàn tiẹ̀, ó lọ sí ibi ìṣẹ̀ṣe, àwọn náà lọ kírun bẹ̀. Ṣé ó lọ sí mosque kó nǹkan ìṣẹ̀ṣe lọ sínú mosque ni? Ṣebí tó bá kó nǹkan ìṣẹ̀ṣe lọ sínú mosque tó lọ practice ẹ̀ ń bẹ̀ lẹ́ máa sọ wípé ó tàpá sófin yín. Ọlọ́run tiẹ̀, ó ní bóun ṣe fẹ́ máa sìn nìyẹn. Ṣé ẹ ti gbàgbé wípé mùsùlùmí ni Tani Ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀? Ẹ dẹ̀ wá o, kí ló dé tó jẹ́ pé nǹkan tẹ́yin bá ṣe fáwọn kan tó bá ṣe 1% ẹ̀ fún yín, wọn tí ì fún yín padà ní full dose o, ara máa ń ní yín gan ẹ̀kẹ́ rárá gbà á. Ìgbà tẹ́tí mọ̀ pé ẹ̀ lè rárá gba irú nǹkan bẹ́ẹ̀ yẹn, ẹ̀yin náà má máa fi gbogbo ọjọ́ tọ́jà. Ẹ jókòó kẹ́ mọ̀ wọn ara yín. Tó ẹ sì ń fojú pé mùsùlùmí ilẹ̀ Yorùbá 20 years ago àbí ó ti change, gbogbo ẹ ti di ráhùnráhùn, ẹ ti bẹ̀sìn jẹ́, ẹ ti fòṣì àtìyẹ́, ẹ ti fi yé èsì ẹ̀sìn yẹn òpọ́n kò kàn má di respect mọ́ bíi ti tẹ́lẹ̀, kò sẹ́ni tó bu yìí kún mọ́, ẹ ti bẹ̀sìn jẹ́ mọ́ra yín lọ́wọ́, ẹ ti bẹ̀sìn jẹ́, ẹ ti fẹ̀sìn yá. Tá bá dé wí lọ, tá bá wí bọ̀, tẹ́ ẹ bá sọ wípé kí ló tún ṣẹlẹ̀? Báwo lọ̀bọ ṣe ṣorí lẹ́ẹ̀kan sí tí mo tún béèrè pé ìnà kí ò ṣe? Báwo lọ̀bọ ṣe ṣorí tí náà kí ò ṣe? Ẹ ti gbàgbé nǹkan tẹ́yin mùsùlùmí ń fi ẹ̀sìn oníṣẹ̀ṣe tẹ́ fi ń wé. Ṣé mọ iye ìyá Ọ̀ṣun tẹ́ ti bà tiwọn jẹ́? Ṣé mọ iye ìyá Ọ̀ṣun tí ẹ ti gba ilé ẹ̀ tẹ́ dáná sun ilé ẹ̀? Ṣé mọ iye àwọn tẹ́ ti kó lọ, àwọn oníṣẹ̀ṣe tẹ́ ti kó lọ sínú ọgbà ẹ̀wọ̀n? Ṣé mọ iye àwọn oníṣẹ̀ṣe tẹ́ ti fìyà jẹ? Ìyẹn ọ̀tọ̀. Ṣé wá mọ bẹ ṣe ń tàbùkù Ọlọ́run wọn? Ṣé ẹ̀yin Ìlọrin kì í gbọ́rọ̀ lẹ́nu Mufti Gumi Ìwó àbí lẹ́nu Mufti Ọba Olúwo àti the rest of Gumi ilẹ̀ Yorùbá, àwọn fanatic, àwọn ọmọ ìrankíran tí wọn kì í ṣọmọ wa, àwọn àjèjì di wèrè sílẹ̀ Yorùbá, àwọn àlejò tó wá fẹ́ sọ́ra wọn donílé, tó wá fẹ́ káforí sábẹ́ wọn, tó rò pé pẹ̀lú pípa ẹpa wọn wọn á rò pé a máa bẹ̀rù wọn, wọn á kó wa láyà jẹ. Ìbàjẹ́ wípé wọ́n mọ̀ pé bọ́n ṣe múra kankan pípa ni. Ìbàjẹ́ wọ́n mọ̀ pé bọ́n ṣe ń sọ yẹn láyé wọn máa bàjẹ́ náà, máa bẹ̀sìn yẹn jẹ́, wọn ò ní sọ mọ́. Bẹ́ẹ̀ ṣe ń píríṣì pípa bẹ́ẹ̀ làwọn èèyàn ń sádànù. Náà lọ ń wo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí kò concern àwọn èèyàn tó àwọn gò ní interest láti lọ sọ wípé wọ́n fẹ́ wá túmọ̀ ẹ̀ nínú Quran láti bí ọdún bíi mélòó sẹ́yìn. Ìwọ̀nba tẹ́ bá ti tú fún wọn, wọ́n ti gbà á. Ṣùgbọ́n nísìnyẹn ti tì wọ́n pẹ̀lú ìwà yín, ọ̀rọ̀ ẹnu yín àti ìṣe yín. Oníkálùkù fẹ́ mọ secret tó wà nínú Quran. Gbàgbà ti dẹkùn kedere ti bẹ̀ wò, ẹ ti bẹ̀sìn jẹ́. Ẹ ti bẹ̀sìn jẹ́, ẹ dẹ̀ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ kan tó wà nínú Quran wà lẹ́ẹ̀tọ́ bá tu mẹ́hàn. Ìwọ náà ní ọ̀rọ̀ ti débi tọ́lọ́gùn ti gbé sá, àárí bí fi sí mọ́, a lè fẹnu bò máa call a spade a spade. Nǹkan tó bá mú àwọn Gumi, Mufti Ìwó, Gumi Ọba Olúwo and the rest of you, tẹ́ bá ti ń condemn ìṣẹ̀ṣe tí ẹ dẹ̀ ń bú bàbá Ọ̀ọ̀ni, tẹ́ ẹ ń bú bàbá Ládọjà, ta ni Sùlù Gàmbàrí ẹ̀mí àyín nílọrin? Who is Sùlù Gàmbàrí?
ṣé mi kọ̀ tẹ̀ tí sọ̀rọ̀ sí rí ni láíláí èmi ò ń dédé sọ̀rọ̀ sí yàn o èmi ò dẹ̀ ń tètè mo kì í tètè dá sí ọ̀rọ̀ èèyàn torí ntọ́dọ̀ tèmi lágbára díẹ̀ ni o ta ni ọlọ́run ló yìí bá yín pọ̀ òun ló ń gbórun lójú yín yìí o torí ọjọ́ tẹ bá ti ọ̀rọ̀ yìí tí ẹ bá fi ta ni ọlọ́run àti gbogbo nǹkan ìṣẹ̀ṣe ilẹ̀ yorùbá kẹ́ jẹ́ kó gun omi kẹ́ tọwọ́ mú burúkú yín baṣọ tí a bá tí somebody like me tí n bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa Emir Sulu Gambari yín ajá gan níyì jùlọ nílẹ̀ yorùbá o àti ní gbogbo àgbáyé tó bá dẹ̀ nírọ́ ni ẹ máa pùṣì ẹ̀bọ̀ kò jù bẹ́ẹ̀ lọ ṣé mo wí pé Sultan of Sokoto bàbá ńlá bàbá yín lórí ilẹ̀ alàyè nínú nàìjíríà Sultan of Sokoto ni Allah ọlọ́run títí yín àwa ti mọ̀ tí Sulu Gambari yín Emir Ìlọrin tó forí sábẹ́ ẹ̀bí ẹrú ní 20 years ago about 20 years ago mo bí Sultan of Sokoto ṣe hẹ̀rẹ̀ mi nílẹ̀ yorùbá ní nàìjíríà ni wọn ò tí ì bí èèyàn tó máa lanu ṣùgbọ́n lẹ́nìí kọ́ ní ìgbà tí ò nílẹ̀ gbé wa dìde tá a tẹnubọ ọ̀rọ̀ Sultan tó bá ta Sultan of Sokoto ní nàìjíríà lẹ́nìí kò sẹ́ni tó lè rà ní 20 naira ẹ̀sìn dé ìgbà tọ́lọ́run máa ṣe paríparí ẹ̀ mò ń wọ̀n nìyẹn ẹ̀ nífẹ̀ẹ́ gbọ́ ìgbà tó máa ju àdó olóró láti odidi amẹ́ríkà wípé òkè àwọn tó jẹ́ ibi tó jẹ́ orísun ìbànújẹ́ nàìjíríà àwọn tó ń pa tó ń kún tí wọ́n fi ara ní Nigerians àti Nigeria as a country tí wọ́n dẹ̀ ìjẹ̀sìn sílẹ̀ tó ń fìnáàsì ìjẹ̀sìn tí wọ́n sọ wípé kí wọ́n lọ máa pa wá tó sponsor terrorism ibo ni àdó olóró kọ́kọ́ lọ Sokoto kò sí nǹkan kan tẹ́ lè fi bò mọ́ èmi wá fi àsìkò yìí sọ fún yín wípé ẹ jẹ́ kí orí yín pé kẹsànwó agbẹjẹmọ́wọ́ US imam ẹ fẹ́ ṣẹ̀sìn àsìkò àbùkù yín ti ń bọ̀ àsìkò tẹ́ fẹ́ tí tẹ́ fẹ́ ṣẹlẹ́yàdéléyà ó ti ń súnmọ́ báyìí ẹ̀yin tẹ́ bá mọ̀ ẹ jẹ́ tètè pé àwa máa tẹnubọ̀ rẹ̀ aṣọ ìyá rẹ̀ àbọ̀dànù wàá wà láyé bí aláìsí kò ní sí ìràpadà fún ẹ mọ́ mò ń wọ̀nù ẹni àwa ń wọ̀nù ẹni àbí kò tí ì yé yín báyìí ní nǹkan tó bá mú ẹ̀yin ọmọ mùsùlùmí Mufti Gumi Ìwó Ọbọlúwa àti gbogbo yín tẹ́ ẹ kó àwọn ọmọléke ọjọ́ tẹni kan lọ lẹ palace Ọọ̀ni lóko some years back pẹ̀lú oògùn burúkú tí palace yẹn padà catch fire tí bàbá yẹn ò wí kò sí nǹkan tá a lè fi yín dá lára nǹkan tó bá mú àwọn Gumi fanatic ọmọ àlẹ́ ọmọ ìrankíran tí wọ́n fẹ́ nara wọn sọ wípé bàbá wọn ìyá alájà àtàǹpàkò ó ní bàbá òun Senegal ló ti wá irú ìyẹn ló wá dalẹ̀ yorùbá rú lámaṣọ kọrí burúkú wá bí gbà onítìjú kò nítìjú alájà àtàǹpàkò mi ìmọ̀wọ́ ẹ̀ tí wúmà yẹn ṣe wà shameless ìgbà tó ń ṣọmọ yorùbá torí tó bá jẹ́ pé ojúlówó ọmọ yorùbá ni ẹ́ kò yẹ lẹ́ni tó yẹ kó máa sọ̀rọ̀ nígboro débi tó ń bọ́ online láti máa sọ̀rọ̀ níbi tí àwọn tó bá ti sọ̀rọ̀ olóríire àti alálùbáríkà torí kò sí àlùbáríkà kan lára ẹ̀ ìyá àtàǹpàkò ìwọ tó ń rùn látòkèdè sálẹ̀ ìwọ ẹ lórùn iṣẹ́ ẹ lórùn kò séèyàn tó lè fa yí ẹ̀ tọrọ ó ti bẹ̀sì jẹ́ ó ti laná ẹ̀sìn ti laná mọ́ yín lọ́wọ́ ẹ ti bẹ̀sì jẹ́ ẹ ti sọ ẹ̀sìn mùsùlùmí di rọrùn rádaràdá rédèrèdè ọ̀pọ̀lọpọ̀ ti sádànù kò tí ì yé yín tí ò bá wá jẹ́ bẹ́ẹ̀ ẹ máa gbé bàbá Ọọ̀ni ẹ máa bu Mufti oníbẹ̀lẹ́nu á lánú pàkà lẹ́nu agbárí ẹ̀ á máa sọ̀rọ̀ sí bàbá wa Ọ̀nìrìṣà á máa sọ̀rọ̀ ẹ lánú pàkà ẹ máa sọ̀rọ̀ sí bàbá Ládọjà ẹ wá fẹ́ ká dákẹ́ ókè o lẹ́yìn fídíò yìí ẹ máa expect o tí ẹ bá sanwó agbẹjẹmọ́wọ́ lórí ọ̀rọ̀ Tani Ọlọ́run ẹ tún padà tún máa gbógun tì í ṣe rí tẹ bá lè tí ọ̀rọ̀ yìí táwa ṣíjú sí Sulu Gambari Emir yín nílọrin Emir yín á ṣe ẹ̀sìn láyé dé ọ̀run èyí tó kù nínú ọjọ́ orí ẹ̀ tó fi máa jáde láyé ẹ̀sìn ló kù ẹ lọ́wọ́ wádìí ẹ̀ ní ìgbà bàbá Adéyẹmí àná nígbà tá a bẹ̀rẹ̀ pẹ̀lú bàbá Aláàfin Adéyẹmí àná títí tó fi jáde láyé àjẹkọ́ nísìnyí ẹ tíráyè ẹ̀yìn àsìkò tẹ ọ̀run fẹ́ yẹ̀yẹ́ Sulu Gambari who is good Sulu Gambari ta ni Emir ẹ̀yin àti yín ni àwa ò recognize ẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́yìn bá ṣe ń kó fún bàbá tiwa Ọọ̀ni àti Ládọjà àwa gan máa jó pàlóńgò lórí Sulu Gambari a máa ṣe kí ni àáfàrùgbọ̀n ẹnu ẹṣọ́ rí gbogbo ilé ètò yìí kó bọ́jú tó kó kí nìyẹn àáṣáná sí àkàṣfàyà gbogbo aṣọ ìyára Sulu Gambari àábọ̀ àṣáná sí àpò mẹ́rẹ̀ ìgbà yẹn lẹ́ máa mọ̀ wípé ẹ ti ṣe ẹ̀sìn láti ìbẹ̀rẹ̀ dópin ayé bring it on nǹkan tẹ́ bá ṣe fún àwọn oníṣẹ̀ṣe wọ́n á ṣe double fold pẹ̀lú yín ẹ lọ jí gbé again kẹwàá rí idán ẹ lọ jí gbé Trump máa dá sílé yìí a máa rin ìrìn àjò yẹn President Trump máa dá sí ṣe ní wèrè lẹ́fẹ́ ni àwa gan ti ready pẹ̀lú yín chest to chest any kind of wàhálà tẹ́ bá fẹ́ gbé wá this time around we are ready fully ready for you
ẹ ti wá dáadáa kẹ́ jẹ́ kí Christian àti oníṣẹ̀ṣe ká papọ̀ àtàwọn tí ò ṣẹ̀ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú mùsùlùmí gan ti ready láti join wa against you people torí àti mọ̀ pé gbogbo yín tẹ̀ ń dá orí burúkú ṣe nílẹ̀ kóòtù àjíire ẹ kì í ṣọmọ ìran Yorùbá ẹ wá láti Senegal bí ìyá látàǹpàkò bàbá yẹn ó sọ ó ní bàbá òun tó bí àwọn Mali ni ẹ wá ṣorí burúkú ńlẹ̀ Yorùbá àrá ló máa pa gbogbo yín round ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ. àwọn DSS tó wá sílé Sunday wọn ò ju 35 lọ àti àwọn tí wọ́n wọṣọ àtàwọn tí wọ́n wọṣọ tí wọ́n wá síbẹ̀. mo lérò pé gbọ́ tí màá yẹn sọ. bàbá báwo lẹ̀yin ṣe mọ̀ pé èèyàn 35 ló wá síbẹ̀ báwo lẹ ṣe mọ̀ pé DSS 35 ló wá síbẹ̀. bá a pounds kẹ́hà dọ́là òun lélẹ̀ 2025 ọ̀ṣàrà ni o tí aláìlọ ó wà lára ẹ̀ ti rí kẹ́hà pounds kẹ́hà dọ́là òlèlè kì í ṣàlòkò tí aláìlọ ní o 2025 kẹ́hà pounds kẹ́fì dọ́là lé kókò náírà òlèlè yìí o ó yàtọ̀ sálòkò ẹ ti rí. ṣé ti rí òkè àlàyé tí ó wà nínú ìjà tí wọ́n ní wọ́n parí láàrin Chief Sunday Igboho àti ààrẹ Ganiyu Ige Adams ó ní mo fẹ́ wá ṣe fún yín lẹ́kùnrẹ́rẹ́ farabalẹ̀ kó gbọ́ àlàyé mi kó dẹ̀ má gbọ̀dánù. lákọ̀ọ́kọ́ náà kí tó bẹ̀rẹ̀ àlàyé ẹ ṣáà mọ̀ bàbá tó ń sọ̀rọ̀ yìí èèyàn Gani ó ń confirm ẹ̀ wípé àwọn DSS tó wá sí ilé Ìgbòho láti wá pa wọ́n mọ́lé ní 2021 pé àwọn DSS ní ojú 35 báwo ló ṣe mọ̀ pé 35 ni tí wọn ò bá mọ̀ sí. ṣebí à ń sọ fún yín wípé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn kò ṣẹ̀yìn Gani kò ṣẹ̀yìn Buratai Malami àwọn Northern and Co kò dẹ̀ ṣẹ̀yìn Makinde. ọ̀pọ̀lọpọ̀ yín ò believe but with this short clip wàá mọ̀ wípé yes confirm wọ́n jọ plan ẹni láti pa ọ̀tá Ìgbòho bóyá wọ́n ti dífá nígbà yẹn tán ti rí wípé kí ló fẹ́ ṣẹlẹ̀ gangan lórí ọ̀rọ̀ Yorùbá Nation náà fẹ́ pa Ìgbòho sí o torí Gani believe yìí pé Ìgbòho ti champion Yorùbá Nation mọ́ òun lọ́wọ́ kò jẹ́ kóun rí owó gbà mọ́ nígbà tán gbowó ẹ̀ ṣe funfun ẹ̀ ṣe dúdú màálù funfun ma ètùtù téèyàn bá ti ń jẹbọ jù yóò mọ gbá lọ fún ni Gani yé jẹbọ mọ́ fẹ́ bọ́ọ̀lẹ̀ tí wọ́n bá mọ̀ sí tí wọ́n jọ plan ẹ̀ báwo ló ṣe mọ̀ báwo ni wọ́n ṣe mọ̀ wípé 35 DSS ló lọ sílé Ìgbòho ṣe ti rí wípé wọ́n mọ̀ gbogbo wọ́n mọ̀ sí àti Mákindé òkè ẹ ti confam ṣe dẹ̀ continue láti máa gbọ́ nǹkan tó ń sọ ń bẹ̀ nínú ilos ọ̀rọ̀ ilos òṣè ilos òkè àlàyé wà rèé lórí ọ̀rọ̀ ìjà yẹn èmi fúnra lára mi Yèyé Dára Kowee Akéde Oòduà One mo ti bá bàbá sọ̀rọ̀ bàbá Adéṣọ̀kan mo bá wọn sọ̀rọ̀ mo wà lára àwọn ọmọ Yorùbá tó pè wọ́n mo máa ń sọ wípé mo máa ń pe àwọn àgbààgbà kan tí àwọn situation kan bá ṣẹlẹ̀ tó wáràǹtẹ̀ mi kàn ní light láti wá máa sọ àwọn nǹkan tó bá sọ èyí tó ń bá fi rán mi kò kàn mí ni. mo dẹ̀ sí tó dádì létí àgbájú yín dàdàdé Adéṣọ̀kan ṣé dáadáa lẹ́wà sà ẹ̀ dàgbà jù báyìí lọ ipe kẹ́ bá wa pẹ̀tù sí ọ̀rọ̀ yìí kó má di họ́wùhọ́wù mọ́ wa lọ́wọ́ nígbà tí Gani àwọn ọmọ Gani múra kankan okay. mo dẹ̀ sọ wípé ẹ pé àwọn méjèèjì kí ẹ pé àwọn àgbààgbà tó kù síbẹ̀ kí wọ́n parí ọ̀rọ̀ yẹn kí àlàáfíà jọba nílẹ̀ Yorùbá torí àtúnṣe lèmi gbé dání sà ẹ dẹ̀ fi dá mi lójú wípé kò sí wàhálà ẹ ti ń gbé ìgbésẹ̀ kí n ká lọ jókòó ká láìpẹ́ láì jìnnà a máa rí iṣẹ́ yín ṣùgbọ́n nígbà tí fídíò máa jáde ó ṣe wá ó kù díẹ̀ káàtó dádì mi ò sọ wípé kíní o ẹ ṣeun o ẹ ti ẹ̀ gbìyànjú wọ́n ní ẹja kíni ẹja dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́jú ọ̀pọ̀ èrò ní òtí ẹ̀ mọ owó bí tá a wà ṣùgbọ́n èèyàn méjì ń jà Dádì Adéṣọ̀kan ẹ wá èèyàn kan ló wà ńbẹ̀ bó tilẹ̀ jẹ́ wípé ẹ pé Ìgbòho àwa làwa sọ fún Chief Sunday Adéyẹmọ Ìgbòho ọmọ tiyín bàbá tèmi ọmọ tèmi tí Ìgbòho ti di ikú pàládà mi o bàbá mi ni ọkọ mi ni pàdí mi ni èèyàn mi ni àlè mi ni ọ̀gá mi ni àbí. àwa sọ fún Chief Ìgbòho wípé tẹ́ ẹ bá máa lọ attend meeting yẹn tó bá ti jẹ́ wípé neutral place tí ò ṣe wípé ẹ̀yin àti Gani ẹ ní access síbẹ̀ tó neutral ẹ lọ bẹ̀ ṣùgbọ́n tó bá ti jẹ́ pé lọ́dọ̀ Gani àwọn ibi tí Gani ní access sí ni ẹ má lọ o
torí ẹ fetí ara yín gbọ́ nígbà tí Chief Igboho sọ ní ọdún náà lọ́hùn kó tó di 2021 tó lọ bọ́ọ̀sì ilé wọn. The first time tí Igboho lọ sọ́dọ̀ Gani ṣebí Chief Igboho fẹnu ara wọn sọ pé Gani fòògùn sórí chair fáwọn. Ìgbà tó jókòó lé ó believe pé by the time tí Igboho bá máa fi délé nǹkan ti ṣe. Igboho délé ó dé pé wọ́n padà pé ọ̀gá ṣé dáadáa lẹ́wà sà mo ti délé ọ̀dọ̀ mi mo wà pa everything wà okay láti lè jẹ́ kí Gani mọ̀ wípé gbogbo nǹkan tó dá lára síbẹ̀ á mọ̀ ṣùgbọ́n ikú kì í pẹ̀tà lójú òrùn. Gani alpha kì í ṣèjẹ́ ní ló ti ń gbógun ti Igboho ló ti fẹ́ràn sọ́run àṣàǹtẹ̀. Wàá rántí Gani Uk Adams ìyá tó dẹ̀jẹ̀ dó Igboho lójú ó ti fi ẹ̀mí dí gbogbo ogun tó ń gbé ti Igboho ó ti lọ kú torí kí Igboho má bàa kú. Tó o bá kọ̀ tó o jáwọ́ lórí ọ̀rọ̀ Igboho àbí anybody wa wàá jásẹ́ Gani. Àwa sọ fún Igboho tó bá ti jẹ́ pé territory Gani ni má lọ torí amọ̀ṣẹ́ ọwọ́ Gani gbogbo ọmọ Yorùbá ló mọṣẹ́ burúkú tó wà lọ́wọ́ Gani. Igboho sì ń lọ torí territory ẹ̀ lẹ́tẹ̀ lọ parí ìjà. Ìgbà tá a wá rí wípé Igboho ò wá dádì ó yẹ kẹ́ cancel meeting yẹn ni. Ìyẹn ò sí pé wọ́n parí ìjà ẹ̀ parí nǹkan kan o. As a matter of fact ṣe bẹ́ẹ̀ rí gan pé Gani go sinmi ogun àtàwọn boys ẹ̀ torí tán bá sinmi ogun ni. Ìlọsì tán wá ń ṣò lójoojúmọ́ yìí tán wá fẹ́ para wọn kú sí àwọn òtọrọ owó àwọn ọba máa pé dọ́là ọba àpè kìíní ẹ ti jẹ́ ká mọ̀ wípé ìlara ti bà ti yín jẹ́. Ìgbà tí wọ́n wá pe Gani wípé ìjà ìlara ló ń jà olóòṣè lára ṣe bí Gani sọ fún wa tó ṣe fídíò ní last week mo ìgbé ó ní àìmọye àwọn ọmọlẹ́yìn ẹ nínú gúrùpù ẹ tán lówó ju ẹ lọ tán lọ́lá ju ẹ lọ òṣè lára wọn kí ló dé tó máa wá ṣe lára Igboho ṣé kò wá padà farahàn sí pé ìjà ìlara ló ń jà ìlara Igboho ló ń ṣe. Bàbá ò ní promise Igboho lówó ó promise wọn ní ìlọsì wọn dẹ̀ fi ìlọsì jíṣẹ́ àtọwọ́ the next thing ó lọ Mákindé gbé ìlọsì fún ẹ. Ìgbà tí mo bọ́ síta tá a sọ wípé ìwọ àti Mákindé ẹ̀ ń wá ikú fún Igboho gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nínú ilé Igboho Mákindé accept ẹ pé kán máa bọ̀ kán wá ṣe fún torí kò fẹ́ rí Igboho mọ́ nínú ayé. Kẹ́ lè mọ̀ pẹ́lẹ́dẹ́ Igboho le ju ti yín lọ. Láti ìgbà náà ṣé eku ké bí eku fún yín ẹyẹ ò ké bí ẹyẹ fún yín mọ́ ọmọ ènìyàn fọ̀n bí ọmọ ènìyàn fún yín mọ́ títí dọjọ́ alẹ́ yín ìnira ni fún yín. Ẹ ti tán róró nírù. Ṣebó ní kò ń ṣe lára kí ló dé tán fún Igboho ní ìlọsì tán fún lówó tíwọ náà tí Mákindé sáré gbé ìlọsì fún ẹ ṣé the same ìlọsì 15 million naira tí ó strong tí ó lè wọgbó àti wípé kí ló fẹ́ fi ìlọsì ṣe torí inú ilé ló máa ń jókòó sí. Sorry my bad. Gani máa tó ìlọsì lọ sí ọdún Ekuru festival. Gani máa gbé ìlọsì lọ sí Olókùta festival. Gani máa gbé kíní lọ sí Ọ̀ṣun Òṣogbo láláyé àwọn jẹgúdújẹrá festival torí festival ló gbọ́ fẹ́ festival òun ló kú tó ń ṣe ó relevant mọ́. Igboho ló wá fi ń mí orúkọ Igboho ló fi ń mí láì jẹ́ kí àwọn boys tó ń dà síta pé kí wọ́n lọ sọ báyìí kan ṣe báyìí tí wọ́n fi ń dárúkọ ẹ̀ mọ́ wọn àti OPC ẹ̀ mọ́ Igboho ó relevant mọ́. Ọpẹ́lọpẹ́ Igboho ló yìí jẹ́ kó máa gbórúkọ Gani àtàwọn festival kọ̀ọ̀kan tó ń lọ. Ǹjẹ́ o tún rí bí lọ mọ́? Ó rí bí lọ abroad go sàn mọ́ bíi ti tẹ́lẹ̀ gbogbo ẹ̀ ti dojúró ti gbẹ tírátíra. Ṣó fẹ́ fi ìlọsì 15 million naira ó fẹ́ fi wé ìlọsì tí bàbá ò ní gbé wá mọ́tò ju mọ́tò lọ kí ló ń ṣe é Gani 15 million ní ìlọsì yẹn Mr. Bushi ṣó rí ìlọsì tí bàbá wa ò ní gbé wá ó bẹ̀rẹ̀ láti 40 million naira upward. Ó rí ní bí wọ́n dẹ̀ ṣe gbé fún bàbá báyìí bàbá pé àwọn tọ̀ṣun wípé kọ́kọ́rọ́ rẹ̀ ó yẹ ìgbà ẹ̀yìn rẹ̀ kò láṣu ó yẹ ìgbà ẹ lọ máa ṣiṣẹ́ ṣùgbọ́n ẹ má fi ìrù ẹkùn ẹ má lọ fi jàjà ọkọ àti ìyàwó anybody adé monitor anybody warrior tó bá ṣe yamayama pẹ̀lú ìrù ẹkùn abo lọ fi ń tax àwọn èèyàn tó lọ ń gbowó lọ́nà àìtọ́ abo lọ fi ṣe nǹkan tí ò dáa ò ní fẹ́ tẹ̀ náà lórí ọ̀rọ̀ mídíà a rí wípé àwọn kan wọ́n kóra wọn jọ wọ́n ń jà lé lórí wọ́n ṣoríṣiríṣi ẹ rí mi tí mo pause mo rọrọ fọwọ́ lérán àwọn wò wọ́n látọ̀ọ̀kan by the time àwọn lọ́rán àwọn kan lọ síbì kan tán bá dé wọ́n á wá bẹ̀rẹ̀ presentation à ń dúró dé wọn online so tán bá ti ṣe gbogbo tiwọn tán then àsìkò wà ẹ̀kan àwọn ò ní gbà kẹ́ ba ìrù ẹkùn jẹ́sẹ̀ bàbá la structure yẹn ló máa lọ bẹ́ẹ̀ why do I have to struggle with what the kọtí láéláé have to run me èmi ni mo pariwo ìrù ẹkùn ẹni àkọ́kọ́ mídíà àkọ́kọ́ so ẹ máa ṣiṣẹ́ yín lọ́nà kò sí wàhálà ọmọ lẹ́yìn jẹ́ ìyálà wa kí ni mo wá
wá sọ tí mi ti sọ tán. Gani ṣọ́ra yí ẹ. Ṣé you see your life? Ẹ wá lẹ́ ń parí ìjà. Àwọn méjì ń jà, èèyàn kan wà ń bẹ̀. Ẹnì kejì ò wá. Àti wípé gan-an pàápàá. Tá bá jókòó ta wẹnu lẹ̀ ta wẹnu ọkọ. Ibo lẹ ti rí Ìgbòho tó ti ń ta àwọn ọ̀rọ̀ sí Gani. Ṣé ó bú gbọ̀n ó ṣe gbọ̀n yìí Gani? Ṣé ó bu Gani ló ń fọ̀rọ̀ tó ń rojọ́ ọmọ tó ń bu tó ń ṣépè tó ń rán àwọn èèyàn tó ń rán àwọn boys ẹ̀ dìde kó máa bú kó máa ṣe oríṣiríṣi. A dẹ̀ sọ fún Chief Ìgbòho kó má dá Gani.